àṣírí tí ń tú o ọ̀rọ̀ Adeyẹmi àti Gbajabiamila ibi tí ọ̀rọ̀ ọ̀hún dé dúró sí nìyí o. ní ọjọ́ 24 oṣù keje ọdún 2025 nígbà tí ọmọọba Adeniyi Adeyẹmi kó àwọn èèyàn ẹ̀ lẹ́yìn láti lọ kí igbákejì olórí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin House of Representatives ọ̀gbẹ́ni Benjamin Kalu, orúkọ tó wà lórí àkànṣe ìwé ìdánimọ̀ letterhead iléeṣẹ́ wọn tí wọ́n fi kọ̀wé sí igbákejì olórí ilé náà ní Presidential Economic Advisory Council PEAC. orúkọ tí àwọn èèyàn ní ọ́fíìsì Kalu rí rèé tó jẹ́ kí wọ́n kọ̀wé padà sí wọn pé àwọn yóò máa retí àwọn àlejò láti iléeṣẹ́ PEAC nígbà tó jẹ́ wọ́n ti kọ̀wé pé àwọn ń bọ̀ wá kí wọn. bẹ́ẹ̀ ló ṣe pé nígbà tí wọ́n débẹ̀ ìyẹn tí wọ́n délé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lọ́dọ̀ igbákejì olórí ilé, orúkọ tí àwọn yẹn kọ sínú ìwé àlejò wọn ni pé àwọn gba àwọn àlejò láti iléeṣẹ́ tó ń dámọ̀ràn fún ààrẹ lórí ètò ọrọ̀ ajé Presidential Economic Advisory Council ni wọ́n. ohun tí èyí túmọ̀ sí ni pé gbogbo àjọṣe tí àwọn ilé ìgbìmọ̀ náà bá Adéyẹmí àti àwọn èèyàn ẹ̀ tí wọ́n jọ lọ ṣe, àjọṣe pé iléeṣẹ́ abá ààrẹ dámọ̀ràn nípa ọrọ̀ ajé èyí tí Muhammadu Buhari ti dá sílẹ̀ ní 2019 làwọn ń bá a ṣe. bó sì tilẹ̀ jẹ́ pé wọ́n sọ níbi ìpàdé náà pé Adéyẹmí tó jẹ́ olórí iléeṣẹ́ PEAC yìí náà tún ni olórí iléeṣẹ́ PFIPC, kò sẹ́ni tó kọbi ara sí ẹ̀ka iléeṣẹ́ náà tí wọ́n dárúkọ yìí. iléeṣẹ́ abánidámọ̀ràn PEAC yẹn làwọn mọ̀, òun náà sì ni wọ́n ń bá ṣèpàdé lójú tiwọn. gbogbo ohun tí wọ́n sì ṣe níbẹ̀ orúkọ iléeṣẹ́ àtijọ́ yìí làwọn fi ń ṣe. orúkọ yìí náà làwọn èèyàn yìí sì fi wọ ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ìjọba gbogbo lọ. nǹkan kan tó dájú báyìí ṣáà ni pé òun yòówù tó wà láàrin Fẹ́mi Gbajabiamila, olórí àwọn òṣìṣẹ́ níléeṣẹ́ ààrẹ Bọ́lá Tinubu, àti ọkùnrin tí wọ́n pè ní olórí ayédèrú iléeṣẹ́ ìjọba yìí Adeniyi Adeyemi Matthew, kíní ọ̀hún yóò tú jáde láìpẹ́ rárá. bó bá jẹ́ lóòótọ́ ni Gbajabiamila mọ̀ nípa kíní yìí, ọ̀rọ̀ náà yóò jáde. tí kò bá sì mọ̀ nípa ẹ̀ lóòótọ́, gbogbo ayé ni yóò fojú rí i. bẹ́ẹ̀ ọ̀rọ̀ iléeṣẹ́ Presidential Economic Advisory Council àti Presidential Foreign Intervention Promotion Council yìí, bí ọ̀rọ̀ náà pàápàá ti jẹ́, kò lè pẹ́ tí ìyẹ́ yóò rè lápá ọlọ́bọ̀nbọ̀n tí gbogbo ayé yóò rí pé kòkòrò lásán lòun náà ṣe. ìgbìmọ̀ tí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin gbé dìde láti wádìí ọ̀rọ̀ náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn. olórí ilé ìgbìmọ̀ aṣòfin náà Tajudeen Abbas ti fi ìgbìmọ̀ náà lọ́lẹ̀ tí wọ́n sì fi Yusuf Gagdi ṣe alága wọn. ìgbìmọ̀ yìí ló jókòó ní ọjọ́ ajé Monday àná òde yìí. níbẹ̀ ni àwọn àṣírí kan sì ti bẹ̀rẹ̀ sí tú jáde. ó sì hàn pé kò lè pẹ́ tí akólòlò pàápàá yóò fi bẹ̀rẹ̀ sí pé bàbá. ní báyìí ọ̀rọ̀ tí wọ́n sọ láti ọ́fíìsì aṣírò owó àgbà Office of the Accountant General of the Federation Shamsuddin Ogunjimi pé iléeṣẹ́ PEAC àti PFIPC tí Adéyẹmí ń ṣe olórí ẹ̀ yìí kò ṣí àkáǹtì kankan sí báǹkì àpapọ̀ ilé wa Central Bank of Nigeria CBN. ọ̀rọ̀ náà ò rí bẹ́ẹ̀ o, nítorí iléeṣẹ́ Adéyẹmí yìí ní àkáǹtì pẹ̀lú CBN. wọn ò kàn tí ì máa kówó sínú ẹ̀ ni, àmọ́ àkáǹtì ti wà nílẹ̀ fún wọn. níbi tí ọ̀rọ̀ sì dé yìí, àkátá ń dífá ni, ìkàǹdù ń dìbò. àwọn kan tún ń béèrè pé kí ló ń rùn lápá bí, ara ta ló wà mọ́ nínú wọn. nínú àwọn ẹlẹ́rìí tí wọ́n pè wá láti Central Bank of Nigeria CBN pé kó wá ṣíṣọ lójú àwọn ọ̀rọ̀ tí wọ́n dáṣọ bò níbẹ̀, ìyẹn Hamisu Ibrahim, òun ló la ọ̀rọ̀ mọ́lẹ̀ pé nítòdodo lóòótọ́ ni àwọn ṣí àkáǹtì fún iléeṣẹ́ náà. àkáǹtì kan jẹ́ ti dọ́là, èkejì sì jẹ́ ti owó pọ́ùn. àmọ́ ọkùnrin náà ṣàlàyé bí ọ̀rọ̀ ti jẹ́ o. ó ní bí ẹjọ́ kankan bá wà tí wọ́n fẹ́ rò tàbí bí àlàyé kankan bá wà tí wọ́n fẹ́ gbọ́, kò síbi tí wọn yóò ti gbọ́ ju ọ́fíìsì olùṣirò owó àgbà fún ilé wa lọ o. Hamisu ṣàlàyé báyìí pé ní 20 oṣù keje ọdún 2025 a gba àṣẹ kan láti iléeṣẹ́ olùṣirò owó àgbà ilé wa Office of the Accountant General of the Federation. déètì tó wà lórí àṣẹ tí wọ́n fún wa yìí ní ọjọ́ 29 oṣù keje 2025. ohun tó sì wà nínú àṣẹ yìí ni pé
ká fọwọ́ sí àkáǹtì méjì tí iléeṣẹ́ ìjọba kan fẹ́ ṣí. Àkáǹtì àkọ́kọ́ ni ti owó dọ́là Amẹ́ríkà, ẹ̀ẹ̀kejì sì ni owó pound sterling, owó ilẹ̀ Gẹ̀ẹ́sì. Iléeṣẹ́ tó sì ní àkáǹtì méjèèjì yìí ni Presidential Economic Advisory Council / Presidential Foreign Intervention Promotion Council. Ojúṣe tiwa ni láti ṣí àkáǹtì báyìí fún iléeṣẹ́ ìjọba, ṣùgbọ́n a ò lè ṣe bẹ́ẹ̀ bí iléeṣẹ́ olùṣírò owó àgbà kò bá fún wa láṣẹ. Ọ̀dọ̀ wọn ni àṣẹ ti ń wá, àṣẹ tí wọ́n fún wa náà la sì tẹ̀lé láti ṣí àkáǹtì méjèèjì yìí. Ṣùgbọ́n àkáǹtì náà ò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ o, a kàn ṣí sílẹ̀ ni nítorí àwọn ìwé kan wà tí à ń retí láti ọ̀dọ̀ wọn. Ìwé ọ̀hún èdè, ó yẹ kí wọ́n fún wa ní orúkọ àti signation àwọn tí yóò máa sáìn fún wọn. Bẹ́ẹ̀ náà ni kò sì tíì sí owó kankan nínú wọn nítorí a kàn ṣí àkáǹtì náà kalẹ̀ ni, kò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́. Bẹ́ẹ̀ ni aṣojú láti Central Bank náà ṣe sọ. Ṣùgbọ́n eléyìí yàtọ̀ díẹ̀ sí ọ̀rọ̀ tó ti kọ́kọ́ jáde ní ọjọ́ 6 oṣù keje yìí náà. Ìyẹn lásìkò tí ọ̀rọ̀ náà kọ́kọ́ bẹ̀rẹ̀ sí í dájú lu. Ọ̀rọ̀ jáde láti ọ́fíìsì ọ̀gbẹ́ni Shamsideen Ogunjimi tí í ṣe olùṣirò owó àgbà nílẹ̀ yìí pé kò sẹ́nìkan tó mọ kinní kan lọ́dọ̀ àwọn lórí àkáǹtì tí Adeyẹmi ní àwọn ṣí sí Central Bank. Wọ́n ní àwọn ò ní kinní kan láti ṣe pẹ̀lú iléeṣẹ́ PEAC tàbí PFIPC, pé orúkọ méjèèjì kò jẹ́ kinní kan lójú tàwọn. Ẹni tó gbé ọ̀rọ̀ náà jáde lórúkọ ọ̀gá àgbà yìí, ìyẹn Báwà Mọ́kúá tí í ṣe ọ̀kan nínú àwọn ọ̀gá níbẹ̀ ni lóòótọ́ àwọn ò lè pé àwọn ò rí orúkọ náà rí o, àmọ́ lérèfé làwọn rí. Torí nígbà kan wà tí wọ́n ní kí àwọn fún àwọn láṣẹ láti lọ ṣí àkáǹtì sí báǹkì àpapọ̀ ilé wa, àmọ́ àwọn rí i pé orúkọ tí wọ́n dá yìí, ìyẹn orúkọ tí wọ́n ní àwọn ń jẹ́, àkáǹtì ti wà fún tẹ́lẹ̀ ní CBN, pé ohun tí àwọn sọ fún wọn náà nìyẹn, ń làwọn ò bá sì rí wọn mọ́. Níbi tí ọ̀rọ̀ náà ti jágún nìyẹn, ó jágún pé orúkọ tí Adeyẹmi àtàwọn èèyàn ẹ̀ ń lò orúkọ iléeṣẹ́ Buhari ni. Nígbà tí wọ́n sì dé iléeṣẹ́ aṣírò owó àgbà yìí, àwọn yẹn sọ pé àkáǹtì náà ti wà. Nígbà náà ni wọ́n fi orúkọ tuntun tí wọ́n gbá a lẹ́gbẹ̀ẹ́ kó lè yàtọ̀ sí èyí tí wọ́n ti ń lò tẹ́lẹ̀ láyé àwọn Buhari. Bí kìnìún náà sì ṣe rìn gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ tó dé Central Bank rèé tí wọ́n sì ṣí àkáǹtì fún wọn, bó tiẹ̀ jẹ́ pé wọn ò tí ì bẹ̀rẹ̀ sí í lò ó torí owó ò tí ì wọnú ẹ̀. Ó jọ pé wọ́n ń dúró de bọ́jẹ̀tì yìí náà ni. Ìyàtọ̀ tó sì wà nínú ọ̀rọ̀ náà ni pé iléeṣẹ́ aṣírò owó àgbà yìí láwọn kò mọ iléeṣẹ́ Adeyẹmi rí, àmọ́ nígbẹ̀yìn ó hàn pé àwọn gan-an ni wọ́n fún wọn níwèé láti ṣí àkáǹtì sí Central Bank. Ta ló wá sáìn ìwé àṣẹ náà? Ta ló fún wọn ní mándéètì? Ohun táwọn oníwádìí yìí yóò túbọ̀ tú wò nìyẹn. Àṣírí míì tún tú o. Àṣírí tó tún tú ni ti ọ́fíìsì tí àwọn Adeyẹmi ń lò fún iléeṣẹ́ wọn PEAC àti PFIPC nínú secretariat ìjọba àpapọ̀ l'Àbújá. Ọ́fíìsì tí wọ́n ní wọ́n ń lò yìí, ohun tí wọ́n ń sọ ni pé iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ọba gbogbo, Office of the Head of Civil Service, ló lè fún wọn ní irú ọ́fíìsì bẹ́ẹ̀ nítorí lábẹ́ wọn ni irú nǹkan bẹ́ẹ̀ yẹn wà. Ṣùgbọ́n olórí àwọn òṣìṣẹ́ ọba fúnra ẹ̀ tó jáde wá, ìyẹn Head of Civil Service Dídí Wasunjak, ní kí òun sọ òótọ́ tó wà nínú ọ̀rọ̀ yìí o. Iléeṣẹ́ tòun kò fún àwọn èèyàn náà ní ọ́fíìsì kankan o, pé ọ́fíìsì tí wọ́n ń lò ní phase 3 ní secretariat tí wọ́n ń wí yìí, àwọn iléeṣẹ́ akọ̀wé ìjọba àpapọ̀, Office of the Secretary to the Government of the Federation, ìyẹn ọ́fíìsì George Akume ló ní. Àwọn làwọn fún ní ọ́fíìsì náà gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ọ́fíìsì tí wọ́n yóò máa lò fún ara wọn tàbí àwọn iléeṣẹ́ ààrẹ míì tí wọ́n bá fẹ́ fún níbẹ̀ lò. Dídí Wasunjak ní níwọ̀n ìgbà tí àwọn ti fi àgbò fún eégún làwọn ti yún okùn ẹ̀nu o. Ohun yòówù tí wọ́n bá sì fi ọ́fíìsì náà ṣe kò kan àwọn mọ́. Olórí òṣìṣẹ́ ìjọba náà ní bí ọ̀rọ̀ kan bá wà tó rú àwọn oníwádìí náà lójú nídìí ìṣẹ̀lẹ̀ yìí tí wọ́n sì fẹ́ mọ húlẹ̀húlẹ̀, iléeṣẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ ní kí wọ́n lọ tàbí lọ́dọ̀ akọ̀wé náà fúnra ẹ̀. Àmọ́ tó bá jẹ́ ti iléeṣẹ́ òun ni o, àwọn wé àwọn yán kọ̀ọ̀kan torí àwọn ti fi ọ́fíìsì náà fáwọn tó tọ́ sí tipẹ́tipẹ́. Olórí òṣìṣẹ́ ìjọba náà tún tú àṣírí míì. Ó ní àwọn làwọn fààyè gba iléeṣẹ́ náà láti gba àwọn èèyàn 314 314 síbi iṣẹ́ náà nítorí nígbà tí àwọn ń jíròrò lórí bọ́jẹ̀tì láti ẹ̀ka tọ̀dọ̀ tàwọn kí àwọn lè mọ iye tí iléeṣẹ́ gbogbo tó jẹ́ tìjọba ń ná tàbí tí wọ́n fẹ́ ná fún bọ́jẹ̀tì àsìkò náà, obìnrin kan ló wá síbẹ̀ lórúkọ iléeṣẹ́ PEAC àti PFIPC. Orúkọ obìnrin náà sì ni Patricia Igbe.
ó ní Patricia ló ṣàlàyé bí iléeṣẹ́ wọn ti ṣe jẹ́. Kódà ó mú lẹ́tà tí wọ́n fi yan Adeyẹmi gẹ́gẹ́ bí olórí iléeṣẹ́ náà dání nígbà tó ń ṣàlàyé fún àwọn àti àwọn ìwé míì tó rọ̀ mọ́ iléeṣẹ́ wọn wọ̀nyí. Ohun tó sì jẹ́ kí àwọn fọwọ́ sí kí wọ́n gba àwọn òṣìṣẹ́ síbẹ̀ nìyẹn, pàápàá nígbà tí lẹ́tà ti wà tẹ́lẹ̀ láti ọ́fíìsì akọ̀wé ìjọba àpapọ̀, èyí tó ń fi hàn pé ojúlówó ni iléeṣẹ́ náà. Àwọn àṣẹ bẹ́ẹ̀ ni àwọn sì nílò láti fi ṣe iṣẹ́ tàwọn. Ó ní kì í ṣe àwọn nìkan làwọn ń ṣe bẹ́ẹ̀ fún. Àwọn iléeṣẹ́ ìjọba 17 làwọn yẹ ọ̀rọ̀ wọn wò lẹ́ẹ̀kan náà níjọ́ kan náà pẹ̀lú àṣẹ iléeṣẹ́ akọ̀wé ìjọba àpapọ̀. Ìyẹn ni pé ẹ̀rú kọ́ orí aka ni, ẹ̀rú àáké orí aka náà ni, àfi bíi pé igi aka nìkan ló wà nígbó ni. Ṣá o, Didi Wasin Jackson ní gbogbo ohun tí àwọn ṣe níbẹ̀ lọ́jọ́ náà. Patricia Higbe ní aṣojú iléeṣẹ́ àwọn Adeyẹmi. Bẹ́ẹ̀ ni obìnrin náà pàápàá kì í ṣe ẹni àìmọ̀ tàbí àjọ̀nú, ẹni mímọ̀ ni. Àwọn ọlọ́pàá sì ti pè é fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Àwọn ni wọ́n sì lè sọ ibi tí àwọn bá ìyẹn dé. Èyí ni pé bí èèyàn yóò bá rí ìdí ọ̀rọ̀ eléyìí náà, ẹni tó kọ̀wé fún àwọn Adeyẹmi ní ọ́fíìsì akọ̀wé ìjọba àpapọ̀ pé kí wọ́n máa lọ lo ọ́fíìsì tí wọ́n ń lò ní sẹkítẹ́ríà, àfi kí wọ́n rí yẹn o. Bẹ́ẹ̀ náà sì ni ẹni tó pàṣẹ fún Patricia Higbe láti lọ sọ̀rọ̀ nípa iléeṣẹ́ àwọn Adeyẹmi níwájú ìgbìmọ̀ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ọba àti àwọn iléeṣẹ́ ìjọba àpapọ̀ gbogbo, Office of the Head of Civil Service. Ìgbàgbọ́ ni pé tí wọ́n bá rí àwọn wọ̀nyí mú tí wọ́n sì tẹ̀ wọ́n nínú, ọ̀rọ̀ yóò jáde. Lẹ́yìn ọ̀rọ̀ tirẹ̀ ni ìgbìmọ̀ náà bá ránṣẹ́ sí George Akume tí ṣe akọ̀wé ìjọba àpapọ̀, Secretary to the Government of the Federation. Wọ́n ní kó wá sọ ohun tó bá mọ̀ nípa àwọn ọ̀rọ̀ yìí o. Bẹ́ẹ̀ ni wọ́n ránṣẹ́ sí mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè. Wọ́n tún ránṣẹ́ sí aṣírò owó àgbà ilẹ̀ wa náà pẹ̀lú ọ̀gá àwọn ọlọ́pàá pátápátá. Bẹ́ẹ̀ ni wọ́n pe mínísítà fún ètò ìnáwó, mínísítà fún ètò ìdájọ́, mínísítà fún bọ́jẹ̀tì àti àgbékalẹ̀ ètò ìdàgbàsókè pẹ̀lú àwọn lọ́gàálọ́gàá míì. Ọjọ́bọ̀ ìyẹn tọ́sídẹ̀ẹ́ tó ń bọ̀ yìí ni wọ́n ní kí gbogbo wọn péjú sílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin. Àmọ́ kinní kan wà tó rú àwọn èèyàn lójú nínú ọ̀rọ̀ yìí o. Ìyẹn náà ni pé ilé ìgbìmọ̀ aṣòfin yìí kò pé Fẹ́mi Gbàjàbíàmílà àti Adéníyì Adéyẹmí fúnra wọn o. Àwọn méjèèjì tí ọ̀rọ̀ sì kàn jùlọ nìyẹn. Ohun tó sì jẹ́ kí àwọn èèyàn máa sọ̀rọ̀ nìyẹn pé ṣé ìgbìmọ̀ ilé aṣòfin yìí yóò lè ṣe iṣẹ́ yìí bí iṣẹ́ ṣá nígbà tí wọ́n fi àwọn ọlọ́rọ̀ gbọgbọn sílẹ̀ tí wọn kò pè wọ́n yìí, àbí ẹnìkan ń fárí lẹ́yìn olórí ni. Àwọn tó ń béèrè báyìí ni ṣé kìí ṣe ọ̀nà láti yọ Gbàjàbíàmílà jáde nínú ọ̀rọ̀ náà nìyí, nítorí Gbàjà ni olórí ilé ìgbìmọ̀ aṣòfin yìí láti 2019 sí 2023. Àwọn aṣòfin lè má fẹ́ dójú ti ọ̀gá wọn tẹ́lẹ̀. Wọ́n lè fọ̀rọ̀ náà ṣe àgìdìmàlàjà. Awo Ilé Ifẹ̀ gbé awo ní gbé awo nígbọ̀wọ́, bí awo ò bá gbé awo nígbọ̀wọ́ awo atẹ́, awo àfàyà pẹrẹgẹdẹ bí aṣọ. Àmọ́ àwọn kan ní kò rí bẹ́ẹ̀. Wọ́n ní bẹ́ẹ̀ kọ́ lọ̀rọ̀ rí, pé ọ̀dọ̀ àwọn ICPC ní Gbaja àti Adeyẹmi ti ń ro ẹjọ́ tiwọn ni. Pé lánàá òde yìí, ìyẹn ọjọ́ Ajé, ní Gbaja lọ sọ́dọ̀ àwọn ICPC. Òun àti lọ́ọ̀yà ẹ̀ Jètí Ògúnyè ni wọ́n sì jọ lọ. Bẹ́ẹ̀ náà làwọn ọlọ́pàá ń po Adeyẹmi fúnra ẹ̀ nífúnpọ̀. Ọ̀dọ̀ àwọn ICPC lòun náà yóò sì padà fàbọ̀ sí bó pẹ́ bóyá. Pé ohun tí yóò jẹ́ kí àwọn ìgbìmọ̀ aṣòfin yìí pè wọ́n nìyẹn, pé wọn kò fẹ́ kí ọmọ dàpọ̀ ní màsì, kí ẹsẹ̀ eégún má dàpọ̀ mọ́ tèèyàn, kí àwọn yanjú ọ̀rọ̀ náà ní kọ̀ọ̀kan ni. Lójú ọmọ eriwo gbogbo làgbọ́n kúkú ti ń bẹ́, ọ̀rọ̀ tó sì ṣojú ìlú òkúkú farasin níbì kankan mọ́. Wá wò ó ni yóò sì kọ́kọ́ rí. Àfàìmọ̀ kó má jẹ́ gbogbo ohun tí wọ́n bò mọ́lẹ̀ pátá lórí ọ̀rọ̀ yìí gbogbo aráàlú ni yóò rí. Ọláìwọlá alága ló ń ṣe àyẹ̀wò ibi tí ọ̀rọ̀ àwọn iléeṣẹ́ ayédèrú tí wọ́n ní Adéyẹmí dá sílẹ̀ dé pẹ̀lú àjọṣe òun àti Gbàjàbíàmílà tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.